not a lawyer ṣùgbọ́n kí ni kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé láìsí pé Nàìjíríà fúnra wọn publish ẹ̀ jáde that Sunday Igboho has been pardoned kò sí nǹkan tẹ́lẹ̀ bọ́dí fẹ́ ṣe lé lórí Sunday Igboho is wanted. Ní ilẹ̀ Yorùbá ọba àwọn ọba ìfún ọ̀rọ̀ ní Ilé Ifẹ̀ lọ bá fún àwọn ọba pápátá ọba fún àwọn ọba òun ni òní Ilé Ifẹ̀ torí gbogbo ọba tó jẹ nílẹ̀ fún òun jíire ilẹ̀ Yorùbá pápátá ọmọ Ifẹ̀ ní gbogbo wọn ti jáde ilé ìran wọn ti jáde àtẹ̀yí tí olóògùn ń jẹ́mọ́ ìlú àtẹ̀yí tí ń jẹ́mọ́ gidi kan Ifẹ̀ nìran yìí sáà ti jáde tó wàá sọmọ ọba wàá sàsọmọ wàá sọmọ Ọ̀rànfẹ̀ tó wàá sọmọ Ọ̀rànfẹ̀ wàá sọmọ ọba mọ́kí bó wàá sọmọ ọba mọ́kí wàá sọmọ Ọbàtálá bó sọmọ Ọbàtálá wàá sọmọ ọba Lùfọ̀n wàá sàsọmọ kan nínú Ifẹ̀ sáà gbogbo wọn. Pírẹsidẹ́ntì ó dájọ́ yẹ ó wà náà sàwọn tó ń pádùn àwọn tó pààyàn wọ́n pádùn wọn àwọn tó jí owó kó wọ́n pádùn wọn àwọn drug baron tó ti gbọ́ ògùn olóró tó ti gbé cocaine gbé gbogbo ẹ̀ tó agbófagbó lagbó jẹ gbófagbó ó pádùn wọn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV. Ọmọlúkà ti jáde gbayagbayà lórí bí Ìgbòho ti wá sórílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí tó sì ń bẹ àwọn ládéládé àwọn lóyè nílẹ̀ Yorùbá wípé kí wọ́n dìde sọ̀rọ̀ òun kí ohun tí Buhari gbé sórí òun nígbà náà tó ní pé mọ́ndélé rẹ mọ́ o à ń wá ẹ fúngbà díẹ̀ pé kán gbé kinní ọ̀hún kúrò ó ní kinní ọ̀hún ti ń pọ̀ṣù méjì pé àwọn Yorùbá tán jẹ́ ládéládé wa àwọn lóyè ó ní kí ni wọ́n ń ṣe sọ̀rọ̀ ọ̀hún. Ọmọlúkà sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí ó fẹnu ọ̀rọ̀ jóná gbà wípé nígbà tí Tinubu fi máa wọlé ohun tán sọ náà ni pé kájọ dìbò fún Tinubu kó wọlé pé tó bá wọlé tán wọn ò gbé kinní ọ̀hún kò lórí rẹ̀ ṣùgbọ́n ṣá o nígbà tí ó wá tún gbọ́ pé ohun tó wá ń ṣẹlẹ̀ báyìí àti pàápàá jùlọ nígbà tí olórí orílẹ̀-èdè yìí ìyẹn Bọ́lá Ahmed Tinubu tó gbé ń bá kò lórí àwọn tí wọ́n rà ánú gbà lójú ìjọba ó wá ní kí làwọn ládéládé wá ń ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ wo ọ̀rọ̀ pọ̀ tó Ọmọlúkà sọ lórí kinní ọ̀hún ìwájẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́ tí olólùfẹ́ wa tilẹ̀ o ẹ ò wá ti tẹ subscribe button síbẹ̀ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣíà kinní ọ̀hún kó lè dọ́dọ̀ àwọn olórí wa ẹ já pín kálẹ̀ ẹ já kọ́mẹ̀ntì lórí ẹ ẹ já ṣíà ẹ kó lè dọ́dọ̀ àwọn tó yẹ kó dé ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ ṣé o. Ṣùgbọ́n Yorùbá pé ní àgbà náà lè sọ ẹni ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn ṣàárẹ̀ ẹ gbọ́ mi ìrètí pípẹ́ máa ń ṣe kí ni ó máa ń ṣọkàn nírẹ̀wẹ̀sì láti day one olóyè Sunday ọmọ Adéyẹmọ ti jáde ó lọ sọ́dọ̀ kábíyèsí Olúgbọ́n látọ̀dọ̀ kábíyèsí Olúgbọ́n ó lọ sọ́dọ̀ Aláàfin ó ní tí ẹ promise yẹ tòró ní tó ó sáwá bá yín ni wíwá tí Sunday Igboho wá bá yín kì í ṣe pé bóyá ó ń ṣojo tàbí bóyá ó ń bẹ̀rù tàbí bóyá ìjà yẹn ti sún rárá ṣùgbọ́n tẹ́ bá lísì sí ọ̀rọ̀ kan tí ọmọkùnrin yẹn sọ ó sọ wípé òun ti mọ ìgbò òun ṣe mistake kan sẹ́yìn ìdí nìyẹn tóun ṣe gbìyànjú àti rìdíìmù èyí tóun ti àṣìṣe yẹn láti correct ẹ̀ kí ni àṣìṣe yẹn kò kárí ẹ̀yin kábíyèsí kò kárí yín àlọ́ kì í dẹ́ ṣe pọ́nmọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn àbálẹ́ sọ pé bí tí ò bá gbọ́ yín kì í wé bàjẹ́ ẹ̀yin tẹ́ wọ́n mi TikTok ẹ̀ tẹ́kí ní ìlú ọwọ́ yín tí ò bá ti gbọ́ yín kì í wọ́n kì í bàjẹ́ tí ò bá ní nǹkan tí Sunday Igboho rí tó gbọ́ kò ní dédé sọ pé ẹ má gbé ọ̀rọ̀ ọba wá kò ní kú ọba ó ní torí ó ní tó gbọ́ bàbá mi Olúgbọ́n nítorí tó dọ́dọ̀ yín bẹ̀yìn pẹ̀lú tó balẹ̀ pé ẹ̀yin ọba òun ṣẹ̀ṣẹ̀ rí pé lóòótọ́ aláṣẹ nìyí ẹ dìde lórí ọ̀rọ̀ òun ẹ dìde lórí ọ̀rọ̀ Yorùbá ìyà tí ń jọmọ Yorùbá pọ̀ ìgbà pípa àwọn ọmọ Yorùbá yìí pọ̀ lápọ̀ jù àti wípé ẹ bá òun bẹ ìjọba Nàìjíríà kò sí tí òun ṣe eléyìí tó dẹ̀ wọ́n sójú gbogbo ẹ̀yìn kábíyèsí mú ipá pátá pé lóòótọ́ ọmọdé yẹn mo ò ṣe kankan kò lẹ́sẹ̀ kankan gbígbó ilé ọ̀pá ní tòde òkè ń pa ní o àwọn èyí gbogbo tó ṣẹlẹ̀ sí Sunday Igboho ó ní ọwọ́ ikú ilé nínú gbogbo aládẹ̀mọ́ mi ò sọ eléyìí torí pé bóyá mo bẹ̀rù ẹgbẹ́ mi ò bẹ̀rù anybody Saheed Balogun Aṣelọlá Taofeek àti Jamiu Ayọ̀mídé Ayẹni God bless you thank you for joining the program. Sunday Igboho gbéra kàbàkàbà ó lọ sọ́dọ̀ kábíyèsí Olúkẹrẹ ó lọ sọ́dọ̀ Ajérò
same thing ló sọ níwájú Olúkẹ̀rẹ́, the same thing ló sọ lọ́dọ̀ Ajé tẹ́bẹ́tẹ́bẹ́ ìpínlẹ̀ jọ̀wọ́ mo bẹ̀ yín pípa ọmọ Yorùbá yìí pọ̀ lápọ̀jù ẹni kan Nàìjíríà kan tún mí lẹ̀ kan ti ẹ̀bí kìíní kan fi tọ́ mi wò tí ò bá ṣe wípé Nàìjíríà fún ara wọn igbó ní nǹkan tí wọ́n dè láìwò nínú pípa tó ń pa ọmọ Yorùbá kò sí kan tẹ́lẹ̀ kan má ti gbé ìgbésẹ̀ tó bá yẹ kán gbé àwùjá ìwé Amẹ́ríkà láwọn ọmọ gbogbo wa là ń jà àbí Amẹ́ríkà ẹ bá wà tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé kí l'Amẹ́ríkà wá bọ̀. Olúgbẹ́dá Joseph, thank you, God bless you. Kí l'Amẹ́ríkà fẹ́ sọ fún àwọn wá bọ̀ ní sovereign. Ìpè ní gbogbo ẹ̀yìn torí tọ́lọ́ ẹ má ti pè ẹ ní sùúrù fún mi. Ẹ ní sùúrù fún mi. Ọlọ́run àpọ́n yín lé ẹ ṣe sùúrù fún mi ẹ dákun. Ẹ ṣí ẹ program ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó Olúgbẹ́dá Joseph ẹ bá mi pín. Ó kúrò níbẹ̀ lọ́dọ̀ Ajérò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀. Ó gbéra lọ sárárára wá sọ́dọ̀ kábíyèsí ọba ìlú mi Olúbàkà ti ìlú Ọ̀kà former chairman ní lọ́balọ́ba Ondo State and one of the prominent and most popular ọba in Ondo State. Kì í ṣe pé torí pé ó jẹ́ ọba ìlú mi kò sẹ́ni tá a sọ pé báwo ni ti Olúbàkà Ọ̀kà ṣe jẹ́ ní àwùjọ lọ́balọ́ba Ondo State. Ó ti ṣe chairman lọ́balọ́ba as far as 1996 àbí 1997 ló ti ṣe so kì í ṣe bébì. Nígbà tó kúrò lọ́dọ̀ kábíyèsí oní tó sọ kábíyèsí dẹ̀ tún jẹ́jẹ́ gbogbo ẹ má wọ́rí àgbègbèsẹ̀ àgbà ọ̀dọ̀ kábíyèsí ọlọ́wọ̀ lọ tó jẹ́ chairman lọ́balọ́ba lọ́wọ́lọ́wọ́ l'Ondo State. Inú ọlọ́wọ̀ dùn láti gba Sunday Igboho lálejò òun náà bú sẹ́kún ó sunkún kábíyèsí pé kì í ṣe pé ẹ̀rù ló ń bà mí ṣùgbọ́n pípa tó ń pa ọmọ Yorùbá ìwú pọ̀ lápọ̀jù ọmọ Yorùbá dẹ̀ ló ń mú ọdẹ ẹ̀ṣẹ̀ kò sí kan tó ń ṣe fúnjọba wọn kàn déédéé pa irọ́ mọ́ òun dẹ̀ forúkọ òun sí wanted list láì ṣẹ̀ ṣé torí pé òun ṣàpariwo pé ká má pa ọmọ Yorùbá mọ́. Àwọn tó dẹ̀ wà nídìí iṣẹ́ yẹn wọ́n ti kúrò níjọba tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ló dé tí wọn ò lè gbé wanted yẹn kúrò lórí òwò ẹ̀bùn ẹ̀ bá wọn bẹ̀ wọ́n. Gbogbo yín lẹ́dẹ̀ promise. Kábíyèsí ọlọ́wọ̀ inú mi dùn nígbà tí mo wà fi yín mo rí gbogbo bí nǹkan ṣe lọ ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí kọ́ọ̀tọ̀ ìran àwọn ọ̀wọ̀ àti Yorùbá lápapọ̀ ìgbẹ́ Ọlọ́run fi kọ́ọ̀tọ̀ tó dá àṣà àti ìṣe tó dá òfin kẹ́ ìran Yorùbá. Ó dẹ̀ ní tẹ̀sí ọjọ́ náà lọ́rùn kábíyèsí ọlọ́wọ̀ ẹni kí Sunday Igboho mọ̀ wọ́rí ẹlẹ́ máa gbé gbèsè. Kábíyèsí nígbà kan kúrò lọ́dọ̀ yín Sunday ọmọdé yẹn mú tún ṣe kẹ́rẹ́kẹ́rẹ́ ó lọ sí Ifẹ̀ níjọ́ tá a wọ Ifẹ̀ ayé gbọ́ ọ̀run mọ̀ ọ̀rọ̀ jáde ọmọdé yẹn mọ́ ó rábàbà lọ́tún ó rábàbà lọ́sì bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọ́jọ́ lábẹ́ bó ti wù kó yẹ ní kábíyèsí wa bàbá lẹ́jẹ́ lábẹ́ bó ti wù kẹ́ ẹ kéré tó níjọ́ tẹ bá ti gun orí àpèrè yẹn ẹ ti di bàbá ọmọ anybody kì í tẹ̀ tó wá ń ṣe orí àpèrè tó jẹ́ tó Oòduà ẹnikẹ́ni tó bá jókòó lórí àpèrè Oòduà ọba àwọn ọba ní ó gbẹnu mi láti sọ ìsọpọ̀ Olódùmarè tó kọjú lẹ́bù tó Olódùmarè kọjá lẹ́bù ọba àwọn ọba a sọ pé ọba kan ọba àwọn ọba ẹ wá fi Ọlọ́run àbí Olódùmarè fi qualify ọba àwọn ọba mistake knowledge. Ní ilẹ̀ Yorùbá ọba àwọn ọba ìfún ọ̀rọ̀ ní Ilé Ifẹ̀ lọ́ba fún àwọn ọba pápátá ọba fún àwọn ọba òun ni Ọọ̀ni Ilé Ifẹ̀ torí gbogbo ọba tó jẹ nílẹ̀ fóònù òjì nílẹ̀ Yorùbá pápátá ọmọ Ifẹ̀ ní gbogbo wọn ti jáde ilé ìran wọn ti jáde àtẹ̀yí tí olóògùn ń jẹ́ mọ́ ìdúrà àtẹ̀yí tí ń jẹ́ mọ́ gidi kan Ifẹ̀ nìran yìí ṣáà ti jáde tó wàá sọmọ Oòduà wàá sọmọ Ọ̀rànfẹ̀ tó wàá sọmọ Ọ̀rànfẹ̀ wàá sọmọ Ọbámọ́gí bó wàá sọmọ Ọbámọ́gí wàá sọmọ Ọbàtálá bó sọmọ Ọbàtálá wàá sọmọ Ọbalùfọ̀n wàá sọmọ kan nínú Ifẹ̀ ṣáà gbogbo wọn. Orí àpèrè yẹn ní Ifẹ̀ yẹn ẹnikẹ́ni tó bá jókòó lé ọba gbogbo ẹni ọba ni ẹgbà bẹ́ẹ̀ kí ìdẹ̀fẹ́ kó di pé bóyá ìtún ń ṣe tó lé lórí mo fi sọ̀rọ̀ ní. Ọmọdé yẹn wọ́n gbéra ó wọ bẹ́ẹ̀ ó yẹra ọ̀tún ó yẹra òsì mo wẹ́kọ̀ mọ́ ẹ̀ mo rántí lọ́jọ́ náà lọ́hùn torí mo wà bẹ́ẹ̀. Bàbá sọ̀rọ̀ ó ní Sunday Igboho ó ní wanted tó wà lórí orúkọ olókan wà níwèé lásán lórí máa rìn yẹn òótọ́ ni èèyàn ò lè dá òtún ẹ̀ ṣùgbọ́n Nàìjíríà táwa nú ẹ̀ kò gbàrú ẹ̀. I am not a lawyer ṣùgbọ́n kí ni kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé láìsí pé Nàìjíríà fúnra wọn publish ẹ̀ jáde that Sunday Igboho has been pardoned kò sí nǹkan tẹ́lẹ̀ bọ́dí fẹ́ ṣe lé lórí Sunday Igboho is wanted. Ṣé wọ́n bẹ̀ yín ni pé ẹ jẹ́ kó wá take up security ilẹ̀ Yorùbá ẹ má fún ní security yẹn ẹ kọ́kọ́ tiẹ̀ bá mi set
tiẹ̀ free náà, that man deserve to be free from any wàhálà yìí. Kábíyèsí ẹ promise ìjọ yẹn pé kó má wọrí o. Nígbà tó kúrò lọ́dọ̀ yìí ó lọ sọ́dọ̀ Ògúnṣúà. Ìyẹn náà promise tiẹ̀ o kó tó di bá lọ sí Ìbàdàn lọ́dọ̀ kábíyèsí tó ṣẹ̀ṣẹ̀ jẹ. Àwọn náà promise gbogbo tá à ń tẹnumọ́ tá à ń sọ yìí ó ti lọ bí oṣù bíi méjì báyìí o tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Upon that, láti gbà yẹn, ètò mú mi sọ̀rọ̀ yìí kì í ṣe pé bóyá mo mìíní láti wáyé insult àbí disgrace ọba kankan rárá, èmi mọ rírì ọba yìí disgrace ọba. The reason is àwọn kábíyèsí wa wòye expectation mi ni wípé kí wọ́n pera bóyá bí Ọ̀jájá kó pe Olúbàdàn kó Olúbàdàn náà kájọ pé Ajérò kájérò pé Alára kájọ bára wọn sọ̀rọ̀. Níjọ́ wo la máa ráyè bá president wa sọ̀rọ̀? Torí pé kí ni àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, kò sí bó bá ṣe ń lọ mọ́ mọ́ pé gbogbo yín lẹ máa ní information yẹn dání. The president of Nigeria ó fẹ́ pardon àwọn èèyàn ní October 1st. Ọjọ́ yẹn ni mo ti expect orúkọ lóye Sunday Igboho ti jáde. Àwíjà ìwé àwọn kan ní nítorí Nnamdi Kanu kò lè fi Igboho lẹ̀. Rárá o, ìyàtọ̀ wà nínú méjèèjì o. Ìyàtọ̀ wà nínú méjèèjì pọ́nbélé. Mo ti expect kẹ́ kábíyèsí kẹ́ ti bá wa bá àlàyé sọ̀rọ̀, ìyẹn president wa kẹ́ ti bá sọ̀rọ̀, kẹ́ bá àwọn gómìnà sọ̀rọ̀, kẹ́ pàrọ̀ wá sáwọn gómìnà káwọn gómìnà náà kàn wọ́n ṣe kí wọ́n bá ṣe máa tẹ́dà ọ̀rọ̀ yìí. Tí bá ń sọ̀rọ̀, some people will say I'm biased. I am not. It is fact. Mo sọ mo tún repeat here. I will never go against the vision of Nnamdi Kanu. Nǹkan tí Nnamdi Kanu tó lóun béèrè mi ò wá against it, never. Ètò wù mí ni pé kí Nnamdi Kanu ó ṣe ń pariwo pé àwọn fẹ́ dúró ọ̀dẹ̀ àwọn ìdùnnú tèmi náà ní kò sí tó burú bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ consider àwọn ìgbésẹ̀ tó ń gbé pé ó ní ìpalára nínú kódà fún àwọn ọmọ ìlú ẹ̀ tó lóun gbèjà ó ní ìpalára nínú fún wọn. Torí òun fúnra ẹ̀dẹ̀ nínú ìgbésẹ̀ tó ń gbé pé kí ìlú lè gbé ó tó rí lára àwọn ọmọ ìlú ẹ̀ tó pa. Àìmọye ọmọ Ìgbò tí wọ́n padà nù. The so-called ESN, the so-called IPO, wọ́n para àwọn Ìgbò fúnra wọn ibi tó ti ṣe pátì wọn láwọn ti wọ́n wọn pé kán mọ́ jáde wọ́n dẹ̀ lọ́bẹ̀ wọ́n dẹ̀ jùmọ̀ wọ́n pa wọ́n. President ó dájọ́ yẹ ó announce àwọn tó ń pardon, àwọn tó pààyàn wọ́n pardon wọn, àwọn tó jí owó kó wọ́n pardon wọn, àwọn drug baron tó ti gbọ́ ògùn olóró tó ti gbé cocaine gbé gbogbo ẹ̀ tó agbófagbó lagbó jẹ gbófagbó ó pardon wọn lóríṣiríṣi. Kódà àwọn tó ti kú látọdún pọ̀ wọ́n pardon wọn. Kí wàá ní Sunday ọmọ Adéyẹmọ ṣe tó ń pẹ òfin sí níbẹ̀? Tíjọba bá fi ìgbé tó ṣe yẹ ó sì bàbá kú díẹ̀. Expectation wa ni pé kán sẹ́ẹ̀dì request àbí báwo lè ṣe pé invitation okay Sunday Igboho máa bọ̀ lọ́dọ̀ wa tí ẹ̀yẹ ká sọ̀rọ̀. Kó tiẹ̀ wá gbéra wọ́n gbọ́dọ̀ yín fẹ́ wá ní gẹ́gẹ́ pé ẹ̀ ní fi ilẹ̀ mọ́. Ṣé o kó ṣe é gbọ́? Ju wípé invite ẹ̀ message ẹ̀ ní kó wá láì tí ẹ̀ rí kankan ká ẹ̀dẹ̀ gbéra wá ẹ̀ wá ṣàkọlù sínú ilé ẹ̀ pààyàn nínú ilé ẹ̀ bà dúkìá jẹ́ ẹ̀ bà property jẹ́ ẹ̀ bà benefits jẹ́. Nigeria government ẹ̀ dá àrà tó wù yín ẹ pa ojú tó wù yí ẹ múlò ilé sọ́dí ẹ sọ́dí àkísà. Síbẹ̀síbẹ̀ ọmọkùnrin yẹn ó sọ òyìn pé yẹ́ sọkùnrin lòun ó lọ ọmọ yín lọ́wọ́ ó ṣèṣì akọni ó ṣèṣì akíkanjú ó mọ̀jà ó tún mọ̀ sá òun ló jẹ́ ká mọ̀ lákíkanjú. Ẹ wá lọ gbórúkọ ẹ̀ sínú Wàntéd. Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ torúkọ ẹ̀ fi wọnú Wàntéd? Ẹni wọ́n fi ní information gbogbo mọ́ ìgbà tẹ́lẹ̀ nílé ìbọn mélòó lẹ bá ń bẹ̀? Ìbọn mélòó lẹ bá ń bẹ̀? Sótó méjì sótó mẹ́ta. Tó bá tó bẹ́ẹ̀ kò sí gbogbo àwọn tó wà nínú ilé yẹn yàtọ̀ sáwọn tó jóbìnrin àbáwọn díẹ̀ tí wọn ò ní láísẹ̀nsì àti gbébọn kò sí. Sóléyè ni ó ládédé gbébọn tí ò ní láísẹ̀nsì. Ṣé ẹni bí tí mò ń lọ òun ni wípé anybody Bioye guys, God bless you. Thank you for coming. Nínú ìrìn àjò tá a gbé kalẹ̀ yìí, Sunday Igboho àti Nnamdi Kanu wọ́n yàtọ̀ o. Òótọ́ làwọn méjèèjì sọ yìí pé àwọn fẹ́ kí àwọn èèyàn wọn dúró. Ṣé ní
tòde òkè ń pani. Àwọn tí wọ́n ń bí nílé nítorí tí wọ́n fẹ́ jẹ́, àwọn ni wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Fúlàní tí inú dẹ̀ bí lójú méjèèjì nítorí àwọn ìgbésẹ̀ Sunday Igboho. Àwọn ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n jọ dìde ogun sí Sunday Igboho tí wọ́n fi pè ní orúkọ tí ó jẹ́. Tó bá mọ̀ ìpè tí Sunday Igboho ṣe is normal. Under the law there is nothing wrong in it with his action. Ó lè má jẹ́ lọ́ọ̀yà ṣùgbọ́n ìyẹn ò sọ pé ká má máa fundamental human rights wa. I lost the right ìwé ìdọ́gbẹ̀gbẹ̀ yẹn hùwà tó ní ṣe pẹ̀lú criminal offence tó máa. It is never a crime to solicit for self-governance for your people. Kì í ṣe crime. Ó bá sọ pé àwọn èèyàn wọ́n tó jọba ara wọn ṣe. Àwọn èèyàn ẹ̀ which is over 60 million. Under international law, United Nations law, ṣáda náà máa ń pè é. Tí wọ́n jọjọ tí wọ́n fi sọ wípé any indigenous people tó bá fi ipá wọn tó jọba ara wọn ṣe ẹ̀tọ́ yọ orílẹ̀-èdè tó bá wà ní pé kó tó dá wọn kọ́ lọ. Òfin yẹn wà nílẹ̀ tí Nàìjíríà fúnra ara wọn tí wọ́n fọwọ́ sí. Nàìjíríà sign yẹn 1963 ni wọ́n ní ṣáta yẹn jáde. Nigeria was a signatory to that account, to that charter. Sunday Igboho jáde ó sọ, and this guy ó ń ṣe nǹkan tó ń ṣe in a peaceful way. Bóyá gangan ni mistake táwa gan wá ṣe. Ó dàbí ẹni pé bóyá bá a ṣe gbé ní peaceful way yẹn, òun ló bí ọ̀pọ̀lọpọ̀ nínú. Àwíjàre àwọn kan jáde wọ́n ní ẹnìkan fẹ́ẹ́ wú wáyà, Sunday Igboho fẹ́ẹ́ wú wáyà, oríkì ló bá ní oríkì ni ò pé. Nítorí kí bá pé ẹ̀ ní máa sọ gbogbo dáadáa tẹ̀ ń sọ lẹ́nu. Níbo ni ìpọ̀n ní wọ́n pọ̀pọ̀ ọba àwọn olórí ìtìjú níbo ni wọ́n wà tí wọn ò lè gbé gbèsè kankan. Mo mọ tí mo sọ, ọmọdé yẹn mo ò fa wàhálà, kò fọjọ́ kan sọ pé lọ pààyàn, kò sọ pé lọ attack, kò sọ pé ẹ bá bí jẹ́, kò sọ pé ẹ bá tọ̀hún jẹ́. He has never condemned, kò ní any attack pẹ̀lú ọlọ́pàá, kò ní any attack pẹ̀lú sójà, kò ní any attack whatsoever pẹ̀lú any military or any security agency ní Nàìjíríà compared to the other person. Ẹ wá sọ pé tọ́lá fi Sunday Igboho lẹ̀ ẹ̀wí bàtà ń ṣojú ojú ṣáájú torí ìdí sẹ́ńtì lọ́wọ́ àti nàbíkà tí ẹni mò ń sọ mò ń tún sọ. Any landed person tó claim pé o kàwé tó dẹ̀ fi agitation Sunday Igboho tó wá fi compare ti nàbíkà nù ayé ẹ ti bàjẹ́. Àwọn òbí ẹ tó rán ẹ lọ school bó dẹ̀ jẹ́ wọ́n fúnra ẹ ló rán ẹ wọ́n fowó jóná ìwọ fúnra ẹ fowó jóná. Ó sọ̀kọ́ náà bí irú ẹ yẹn tó bá fi Sunday Igboho ìrìn àjò Sunday agitation ẹ̀ bó ṣe ń pariwo orílẹ̀-èdè tiẹ̀ yẹn bó ṣe ń ṣe tiẹ̀ tó o bá fi wé Nnamdi Kanu ayé ẹ̀ ti ṣá málámálá tó ń yàtọ̀ sí agbọ́nbélé. Ọmọdé yẹn kò wẹ́ kò ọ́ dàgbé ẹ lọ lu yẹn rí débi tó ti sọ pé ẹ pa ìyàsẹ́fà kò sọ ní ẹrù débi tó ti fẹ́ sọ pé ẹ pa. Torí kò sí tó kéde ẹlẹ́ni pẹ̀lú gbogbo wọn yẹn ètò dìbò ló dìbò. Now Nigerian government ẹ wá sí ilé ẹ̀ under the pretense of DSS joint force ẹ bà nǹkan ẹ̀ jẹ́ ẹ bà ilé ẹ̀ jẹ́ ẹ bà everything. Ṣé ẹni òótọ́ òní kan máa sọ òun ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọlọ́gbọ́n tẹ́ ẹ jáwọ́ yẹn tẹ́ ẹ jẹ́ lọ́ọ̀yà tàbí tẹ́ ẹ jẹ́ kì í ṣe lọ́ọ̀yà ṣùgbọ́n tẹ́ ẹ kàwé tó yé dẹ ọ̀rọ̀ dẹ̀ yé you should be able to understand what we are talking about. Nnamdi Kanu tó fight fún tiẹ̀ kò dúró sínú Nàìjíríà o ó dúró sí outside ó dẹ̀ sọ òkú ó ń dára tó wù ó ń ba nǹkan jẹ́ ó ń give order go and do this go and do that. That is Nnamdi Kanu for you. Kò lè dúró sínú Nàìjíríà but Sunday Igboho dúró sínú Nàìjíríà. Inú Nàìjíríà yẹn ló ti pariwo self determination fún àwọn èèyàn ẹ̀. Kò dẹ̀ sọ pé ẹ pààyàn ẹ bá tẹ̀yàn jẹ́. He did it with a peaceful protest. Tó jẹ́ pé kò sí a single complaint after that protest in any state tí wọ́n ti ṣe. No single complaint, no report, no petition. Nígbà wọ́n jí mi ní nǹkan, wọ́n tẹ̀ mí mọ́lẹ̀, wọ́n gún mi lé èkóná. Pé bóyá wọ́n ti ẹ̀ lọ sí station wọn lọ complain kò sí. Ó ń ṣe protest yẹn peacefully ní gbogbo state tó jẹ́ tiẹ̀. Kíjọba lè rí kó lè gbọ́n tó ń sọ. Now, pẹ̀lú gbogbo atótónu àtàlàyé mi yìí, ẹgbẹ́ èrò sọ́tún ẹgbẹ́ èrò sósì, kí ni Sunday Igboho ṣe fúnjọba Nàìjíríà? Tó fi ní láti gbé orúkọ ẹ̀ wọnú wanted list. Tá a bá sọ̀rọ̀ yìí lọ ká a tún sọ padà à ń gbé gbogbo ẹ̀ à ń gbélé orí Buhari pé iṣẹ́ ọwọ́ Buhari ni yes of course orí Buhari là gbélé ṣùgbọ́n mo dúró lórí ọ̀rọ̀ mi pé ikú ilé bí ò pa ni tòde òkè ń pa ni
tó jó lórí army, Tanko tó jẹ́ bóyá òun ni chief justice, àti Shika Malami àti Bichi tó jẹ́ ọ̀gá àwọn DSS, àti Daura tó dóhùn ní president nígbà yẹn tó ń parọ́ pé Buhari ni president tó dẹ̀ jẹ́ pé Daura ló ń ṣe president Nàìjíríà. Sorry, all those people tí mo dárúkọ fún yín wọ̀nyí ọmọ Fúlàní ni wọ́n. For the fact pé Sunday Igboho mention pé Fúlàní kó jáde kúrò lórí ilẹ̀ wọn, ìyẹn bí wọn nínú lọ́tọ̀. Wọ́n wá wọn ò rí nǹkan tó lè mú. Ikú ilé ló fún wọn ní ọwọ́ tí wọ́n máa lò pé ẹ ṣe bí eléyìí fún. Ẹ jẹ́ ká dọ́gbọ́n yẹn bí eléyìí, ikú ilé tó jẹ́ pé bí ò pa ni tòde òkè pa ni, òun gangan ló fún wọn ní ọwọ́ tó máa lò pé ẹ ṣe bí eléyìí. Ẹ sáà gbé mi ò dárúkọ, bí n dárúkọ kò sí tẹ́ fà wá sí, ṣùgbọ́n yìí dárúkọ. Cause tí ò yẹ wọ́n pariwo Sunday Igboho lọ kóòtù. The first court ó win, second one ó win. Wọ́n ní kan lọ san 20 billion naira àti oyè díẹ̀, wọ́n ní kan san fọmọdé yẹmọ torí tí wọ́n bàjẹ́ nínú ilé ẹ̀. Nàìjíríà láwọn ò lè sanwó yẹn, wọ́n lọ sí Supreme. Ẹ ti gbàgbé pé Supreme tí wọ́n lọ, ẹni tó wà níbẹ̀ Tanko àti Shika Malami tó wà níbẹ̀, àwọn yẹn gangan Fúlàní làwọn méjèèjì. Ẹni tó wà ní tó jẹ́ chief justice of Nigeria ọmọ Fúlàní ni, ẹni tó jẹ́ minister of justice ọmọ Fúlàní ni. Ẹ wá ní kí wọ́n gbé kéèsì ẹ̀gbọ́n máa gbé bọ̀ lákàtà yín. No, ẹ fẹ́ gbé yẹ̀ wò, kì í ṣe bẹ́ẹ̀ gbogbo àbáyé ò mọ̀, gbogbo àbálá ayé ló mọ̀ yìí pé ọmọkùnrin yìí kò lẹ́sẹ̀, and that case is clean and clear. Nàìjíríà wrong Sunday Igboho, Nàìjíríà ṣe tí ò tọ́ sí Sunday Igboho. Eléyìí tí wọ́n ṣe ní international court, ṣe bí Sunday Igboho win, ṣe bí wọ́n sọ fún Benin Republic pé bẹ́ẹ̀ ṣe tí Monday yẹn wọ́n wrong torí kò ṣẹ́ni, ẹ lọ san oyè báyìí fún abẹ́tíkà bẹ́ẹ̀. Benin Republic ó lóye I think about $2.5 or $5 million wọ́n ní kan san fún oníbó ṣe jẹun, because international court ni wọ́n ti ṣe yẹn, àbí ECOWAS court ni wọ́n ti ṣe. So àwọn fúnra wọn dẹ̀ mọ̀ ọ́ pé no, ọmọkùnrin yìí kò lẹ́sẹ̀. Ṣùgbọ́n Nàìjíríà nígbà tó jẹ́ pé ẹ fẹ́ kí ìkà kó wá dájọ́ ìkà fúnra rẹ̀, kí lè expect pé kó jáde bẹ́ẹ̀. Èmi mọ̀, gbogbo àgbáyé dẹ̀ mọ̀, gbogbo ọmọdé yẹn mọ̀ ò lẹ́sẹ̀, Nàìjíríà kò ṣẹ̀yìn. Nàìjíríà constitution sọ pé ó lẹ́tọ̀ọ́ àti defend ara ẹ̀, ó lẹ́tọ̀ọ́ àti defend immediate family ẹ̀ náà, ó lẹ́tọ̀ọ́ àti defend orí ilẹ̀ ẹ̀. Tí bá rí kan tó fẹ́ threat mi lórí ilẹ̀ mi, ẹ̀tọ́ mi ní láti defend ẹ, láti protect ẹ, and that is what Sunday Igboho is doing. Ibẹ̀ jẹ́ kí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ bá lè rí solution sí wàhálà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, okay, ẹ̀rọ ẹ̀kúkú jẹ́ kí Yorùbá dá dúró ọ̀dì sóò ká máa dá ṣe. Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ nínú gbogbo action yìí? Ṣé Sunday Igboho ju bọ́ọ̀bù sẹ́ni wíẹ̀ ni? Ṣó lọ kọlù wọn nípa títọ́ pààyàn ni? Ṣó kí wọ́n dà pé ọjà kankan ò gbọ́dọ̀ ṣí? Ṣó sọ pé ẹ lọ kọlù àwọn ọlọ́pàá yìí kẹ́ pa wọ́n? Ṣó kí wọ́n dà yìí pé gbogbo ẹ̀yin sójà àtẹ́jọ́ ọmọ Yorùbá ẹ máa padà bọ̀ wá nígbà èmi máa sọ yẹn fúnra mi ti sọ́rí kò dẹ̀ sì máa sọ? Sunday Igboho ò sọ o. But yet ẹ ló jẹ́ Wàntéd. Gbogbo ẹ wá ṣe gbúrúgbùrú lọ́tún lọ́sì, àwọn Fúlàní tẹrẹmsì àbí báyìí ṣe pé wọ́n bá tiwọn lọ. Buhari lọ, Malami lọ, Alubakura lọ, Tanko, Buratai lọ, gbogbo wọn kúrò lórí oyè, wọn kúrò. Àwọn ọmọ ní ọmọ Yorùbá ló fẹ́ jẹ́ torí díyẹn kọ́ ẹjọ́ ẹ bá ti pariwo Yorùbá nation for now, ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá débẹ̀, tó bá débẹ̀ ọmọ bó ṣe máa ṣẹ́ẹ̀tì gbogbo ẹ̀, ọmọ Yorùbá ti débẹ̀. Tí ẹ bá sọ wípé kì í sọ̀rọ̀ Sunday Igboho ló máa gbé gbọ́, ẹni sọ lóòótọ́ kì í ṣòro ló máa gbé gbọ́, but at the same time ó gbọ́dọ̀ gbé gbọ́. Ìdí ni wípé ètí Sunday Igboho dì mú òun ní ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá, and the president of Nigeria is a Yorùbá man before he became a Nigeria. Ọmọ Yorùbá ni kó tó dọmọ Nàìjíríà, kò dẹ̀ sọ́rí ìpè my Nigerianness is greater than my Yorùbáness, kò sọ́rí ní ayé mi ò gbọ́ ní lẹ́nu Tinubu. Àwọn tó sọ yẹn àwọn náà máa ń tán ní lọ́bẹ̀ tó fi wá lọ́wọ́, kò sọ wípé my Yorùbáness is lesser than my Nigerianness. As a matter of fact, nígbà tó ń ṣe kàn bẹ́ẹ̀ ó sọ wípé òun ò fẹ́ kí ìyá ó jẹ orílẹ̀-èdè Yorùbá, ó gbọ́ dáadáa nígbà tó lọ sókun lọ́dọ̀ ilé yìí. That is to tell you wípé anything tó bá ní ṣe pẹ̀lú
security ilẹ̀ Yorùbá kò yẹ kí president Tinubu kò yẹ kó kájú kúrò. Látọjọ́ tí president Tinubu ti wá di president ilẹ̀ Yorùbá, I keep on asking you people that question. Ẹ̀yin tẹ́ campaign, ẹ̀yin tẹ́ pariwo, kì í ṣe fún bíbí nínú, but I am asking you, kí ni changes ẹ rí ní ilẹ̀ Yorùbá in terms of security in everything? Security on life, security on property, security on food and others. Kí ni changes? Wọn ò pààyàn ilẹ̀ Yorùbá mọ́, wọn ò jíyàn gbé mọ́, èmi wọ́n ti jíyàn gbé ilẹ̀ Yorùbá, wọ́n ti pààyàn nílọrin, wọ́n ti pààyàn lọ́yọ̀ọ́, lẹ́ni tí ní òsì ti gbé tí mo ti kà á. Kí ni changes? Kò jọ mí lójú tèmi o, mò ń sọ mò ń repeat ẹ̀, kì í ṣe fọ́ọ̀tì Tinubu. Ní tó ti bàjẹ́ ọ̀rẹ́dì ní Nàìjíríà, ojú dáàdiwa ò kàn là ní, tójú ẹ̀ bá là, á mọ̀ pé Nàìjíríà has been destroyed beyond repair. Kò sí ní repair, kò sí tẹ́lẹ̀ fi repair Nàìjíríà, kò jọ. I don't blame Tinubu. Òun ni ojú ẹ̀ o, tó ẹ mójú ẹ̀ là tó ríran ni, ó yẹ kó mọ̀ pé Nàìjíríà ti bàjẹ́ kọjá tóun lè túnṣe, kò sí òun lè ṣe. Òun ló ọmọ kò mọṣẹ́ kọ̀ ni ló ṣe kí ọmọ ológun ẹ̀ ṣe kí orí mọ́ bíbí gbọ́dọ̀ Nàìjíríà. Mo dúró lórí ọ̀rọ̀ mi pé Nàìjíríà tó wó, anybody tó bá blame Tinubu orí ẹ̀ gbálẹ̀ ni, because kì í ṣe ìsìn ló ṣe wó. I was watching one of my sister. Nǹkan ti less, nǹkan ti ship, rice ti ship, ó ti di 70, ó ti di 65, ó ti di 30. Àwọn kan jẹ́ àbí òrí rice 30 ṣá o. Lákùrẹ́ táwa wà 75 là ń ra báàgì rẹ̀ sí o. Èmi ò rí ibi tán ti ń tà, ẹjọ́ tẹ bá mọ ibi tán ti ń tà. Kódà ó bá ní oní 30 lẹ́kọ̀ọ́ ní Ìbàdàn jẹ́ mọ́ o. Kì í ṣe ìdòwò sí ọkọ̀ bá mi rà ránṣẹ́ o. So that wàá kàn gbé fún driver àgbẹ̀ wá fèmí màá sanwó. Bàdí tá a bá máa sanwó tí mo fẹ́ fi gbé papọ̀ mọ́. Á sì bàbá dáàbò ní 70 ní 80 tá a rà o. Ẹjọ́ ìdórí ọ̀rọ̀ ẹ̀mí mo bẹ̀ kẹ́mi má pa wá. Wọ́n rí nǹkan ti less, dọ́là ti drop, ẹ̀ẹ́dì nǹkan ti dọ́là drop, oúnjẹ less, àbí? Ṣé gbogbo ilẹ̀ Yorùbá lóúnjẹ ti less? Èmi ọmọ tó ń dọ́sẹ̀ ti ń wọ́ sí o, kàkà kó less ó ń wọ́ sí ni oúnjẹ wọ́n sí níbí ni o, bí o mọ ọdá state o, oúnjẹ wọ́n sí ni ní Ondo state o. Ìyẹn dúró bẹ́ẹ̀, then dọ́là tó drop, show reflect lórí epo tá à ń rà, show reflect lórí àwọn nǹkan tá à ń lò, lórí building materials, lórí àwọn electronics, lórí gbogbo nǹkan tá à ń rà lóríṣiríṣi. Ṣé dọ́là tó less yẹn sórí reflect lórí ẹ̀? Nǹkan tó ń tà ní 700,000 so less torí pé dọ́là less. Mọ́tò kan tà ní 12 million so less torí pé dọ́là less. Kò ní less. That is Nigeria for you. Kò ní less yó torí pé kí ni Nàìjíríà làwọn àánú ẹ̀ nǹkan òkè lẹ́ẹ̀sì ó máa lẹ́sì ni ó máa wọ́n sí ni. Mo bẹ̀rẹ̀ oye tó ń ta sìmẹ́ntì is 11,000 naira 10,500 ní sìmẹ́ntì o. Ẹ̀dẹ̀ pariwo dọ́là lẹ́sì so reflect lórí yanrìn, so reflect lórí granite, so reflect lórí oye tó ń ta sìmẹ́ntì tó ń ta block. Nǹkan less dọ́là less àánú yìí ṣe mí. Anyway, kí tó wá máa lọ, believe wa ní pé tí ọmọ Yorùbá bá débẹ̀, àtúnṣe máa wáyé. Ọmọ Yorùbá ní president wa o, látọdún kejì àbí kẹta báyìí o, ìkejì, ó múra àti pé mẹ́ta. Kò sí nǹkan tó ní kí wọ́n máa ti clear orúkọ olóyè o. Àdé àgbẹ̀ àwọn gẹ́gẹ́ bá wọn bá jà, orí àwọn bá fi, ó bú ọ ni. Mo rí sísá mi kan tí mo láìkì gan tó sọ wípé torí pé Sunday Igboho bú ọ ni lòun ò ṣe tẹ̀lé mọ́. Sunday Igboho ti padà lọ́dọ̀, ó ti bẹ̀bẹ̀, ó ti bẹ̀ kábíyèsí ẹni ọba là á bú ọba. Ẹ tún kọ̀rọ̀ mi sílẹ̀ o, ẹ kọ́ sílẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ ní nǹkan lẹ́sìn lérí ọ̀dọ̀ ẹ, don't trust it o. Má trust yẹ o. Rẹ́rẹ́ máa rú o, rẹ́rẹ́ ó máa rú o. Mo sọ tèmi fún ẹ, má trust yẹ nǹkan ti lẹ́sìn ó ti jẹ́ o. Sí ọ̀jájá jámọ́lẹ́yìn ẹ̀pọ̀n jájá fìdí ọlọ́tẹ̀ jẹ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Àrólé Oòduà gangan. Mo kí yín kábíyèsí o. Ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti pẹ́. Ẹ gbogbo bí ọba ìfọ̀n gbogbo diri. Ẹ pẹ́ láyé kábíyèsí. Kábíyèsí Olúgbọ́n, mo kí yín ẹkú iṣẹ́ ẹkú bó ṣe ń lọ. Bàbá mi Aláàfin Ọ̀wọ́ Adé, mo kí yín bẹ́ẹ̀.
kára ó lé bàbá kẹ́ pẹ́ lórí ìtẹ́ gbogbo ẹ̀yin kábíyèsí mo kì í kábíyèsí ọlọ́wọ̀ máa lọ́wọ́ máa fọmọ tó gbóyà dèyìn kábíyèsí Ògúnmóyè mo kì í àwọn ní chairman lọ́balọ́ba l'Ondo state mo kì í kábíyèsí Ajẹ́rò mo máa kì í kẹ́ adé apẹ́ lórí ọba lolùkẹ̀rẹ̀ àdọ́kìnì mo kì í kábíyèsí bàbá mi ò Gbádéwọ̀lú Ládọjà mo kì í kábíyèsí kẹ́ ẹ pẹ́jù àwọn ará wájú lọ kábíyèsí mo kí gbogbo yín àtẹ̀yìn kábíyèsí mi ò lè dárúkọ àwọn tí mo dárúkọ yìí àwọn tó bá jẹ́ olóye wọn ti máa understand ibi tí mò ń lọ mo kí yín ẹ káàbọ̀. ó lẹ́tí gbọ́ Tọ́mọlúkà sọ tó fi ẹ̀hónú tiẹ̀ hàn lórí bí àwọn ọba wa àwọn lọ́balọ́ba wa tó fi kára Ọọ̀ni tilé Ifẹ̀ gbogbo wọn káwọ́ gbéra tí wọ́n sì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ Ìgbòho mọ́ ó ní n tóun jà fún tóun sì ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní bí wọ́n ṣe rékì ní ọ̀hún kúrò lórí Ìgbòho ìyẹn ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń wá ẹ̀ ó ní onírúurú ilé ẹjọ́ ni wọ́n ti lọ tí wọ́n sì ń sọ pé arákùnrin yìí ò ṣẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà tí wọ́n lọ ká mọ́lé wọ́n ní kò sí ẹ̀sùn kan pàtó lọ́wọ́ ẹ̀ pé Ìgbòho ọkùnrin ni o débi pé ìgbà tí wọ́n lọ ká mọ́lé wọn ò bá Ìgbòho ńlẹ̀ akọni ọkùnrin ní sì mọ̀jà títún mọ̀ ṣá ó wá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ tọ́ ẹja ṣí àkíní ọ̀hún kó lè dọ́dọ̀ àwọn tó yẹ kó dé kó lè kan àwọn tó yẹ kó kàn lára bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá níkànnì yìí abẹ́tíjọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ẹ wá ti tẹ subscribe button síbẹ̀ tó bá wa tẹ̀ ẹ́ sójú ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ọmọràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò kí ni tí ẹ wà náà ní Yorùbá Parapọ̀ TV ẹ̀já ṣe ẹ̀ pé ìdọ́dọ̀ àwọn olórí wa àwọn olóṣèlú ẹnì kọ̀ọ̀kan wà a ó tún pàdé lọ́jọ́ mi ìyọjọ́ rí o a ò ní rí jù báyọ̀ lábalábí tá a wà yìí ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.